ṣẹ́rí first album mi Alhaji Wasiu Alabi ló ṣe fún mi wọ́n pè ní mo dúró dédé àwọn ọlọ́pọ̀wó lẹ̀ wo studio first album mi nìyẹn. Second album mi Alhaji Taoba Linga Àmọ̀wó àwọn ọlọ́pọ̀wó lẹ̀ wọ́n pè ní low controversy. Another album mi tó máa jẹ́ kẹta wọ́n pè ní my way ó jẹ́ mẹ́ta so ìkan tún wá ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ìyẹn ni ò tí jáde. Okay, so presently album mẹ́ta lẹ ti ṣe already. Bẹ́ẹ̀ni tó dẹ̀ dá gan. Wọ́n ń gbé mi délẹ̀ lérí ohun tí mo lérò ló máa ń ṣe fún mi àmọ́ nípa rẹ́kọ̀dù mi tó ń bọ̀ lọ́nà àwọn ló máa ṣe gbogbo ẹ̀ àti lọ́ńṣì o àti rẹ́kọ̀dù Alhaji Wasiu Alabi ni. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ á tẹ̀ rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Tó bá ṣẹlẹ̀ pé Alhaji Wasiu Alabi bóyá wọ́n ṣe bíi travel fún yín sìn àwọn ní àwọn fẹ́ kẹ́ wà lọ́hùn kẹ́ máa wálé kẹ́ máa ṣeré fáwọn èèyàn lọ́hùn èsì wo lẹ máa fún wọn. Ohun tó sọ fún mi dà èsì dáadáa ni máa fún wọn pé mo ti gbọ́ ni torí ọ̀rọ̀ tẹ́ bèrè yẹn òbodò níjọ́ tí èmi àti Alhaji Wasiu Alabi lọ sí Abidjan ṣé ń gbọ́ mi bàbá níjọ́ ta lọ sí Abidjan ta dé bẹ́ẹ̀ Alhaji Wasiu Alabi tó ní kí n máa kọrin lọ tó ipọ́n náà fún mi dáadáa wọ́n ní kí n lo ọ̀sẹ̀ mẹ́ta ń bẹ̀ pé ibẹ̀ yẹn máa pè mí o mo dẹ̀ gbọ́ sí wọn lẹ́nu èmi gan inú mi dùn wálé campus bus kọ́ wá ní kí n lọ travel kí n dúró sílẹ̀ máa dúró fáǹfààní ara tèmi nínà ó lè da. Ṣé ẹ gbọ́ mi? Tẹ̀síwájú. Bóyá ẹ kú ò lé ń sìn ẹ ń lọ sóde orin kẹ tó dé òde orin yẹn bóyá kẹ tó jọ ìmọ̀ kẹ tó rí àwọn tó jẹ́ ti Paso àbí nǹkan kan tó bá pẹ́ nìkan náà ń dá lọ àwọn challenges wo lẹ máa ń fèsì lọ́nà àwọn challenges wo àwọn ìdùnnú wo lẹ máa ń rí lọ́nà. Mọ tó ṣẹlẹ̀ ni pé ṣe rí ojú tó bá máa là á kọ́kọ́ rí ìyọnu náà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń dùn náà ni pé Paso ló bá àgbọ̀nyà díẹ̀ nínú fújì fáwa ní ìṣẹ́lómi ò fẹ́ mi ṣàáfà nítorí ṣe wà ní sìn tí n bá ń lọ tó bá jẹ́ Ọ̀yọ́ lálàjì ti ní ṣó ṣe ń gbọ́ tí n bá wọ mọ́tò Ọ̀yọ́ wọn ò ní gbowó lọ́wọ́ mi wọ́n á tún fún mi lówó tí máa fi ṣe fàájì ìdọ́hùn tí mo tiẹ̀ ní mọ̀ pé mo dé ṣó ọlá bá wà sí ni. ẹ bá gbọ́mọ ń gọ́ṣẹ́ máa ń sanwó. Àyàn gbọ́dọ̀ fún obìnrin lówó torí pé tí wọ́n bá gbọ́mọ tí ó bá fọ́mọ ẹ lówó wọ́n á ní ó jẹ́ ń tẹ́lẹ̀ Paso kò tiẹ̀ lówó lọ́wọ́. Ìbéèrè mi náà ni wípé ǹjẹ́ látìgbà tí ẹ ti wà pẹ̀lú bàbá ṣé Ọlọ́run ti ṣèyanu ilé àbí mọ́tò? Rárá ìgbà tí mo ti wà pẹ̀lú Alhaji Wasiu Alabi Ọlọ́run ṣe dáadáa ṣe mọ̀ pé àwọn owó kan wà ó gbọ́dọ̀ dáwọ́ bò àmọ́ mo sọ fún wọn pé èmi ò regret pé mo tẹ̀lé Paso torí fẹ́ sùn sìn orí Ọlọ́run ńlá kan máa tó dé Ọlọ́run náà máa rí tó jẹ́ Alhaji Wasiu Alabi dẹ̀ lè ṣe. Ilé olóko olóde. Òbòdó tí ń play orin náà yá. Òṣè lókan tó bá sílẹ̀ ń gbọ́ ẹ̀. Òbòdó techno lẹ fi ń play orin ni. Àdìgún Sáràfà jẹ sílẹ̀. Pọ̀ tó wà láàrin ẹ̀yin àti Alhaji àti pé
ǹjẹ́ a rí kankan tó lè mú yín sọ pé bóyá ẹ̀yin náà lè fẹ́ sọ pé bóyá èmi náà ti tó dá dúró o, mi ò já rẹ̀ mọ́ ẹ̀ mọ́ o. Ṣé ǹjẹ́ a rí kankan tó lè fà ojú òní tí yìí ṣe rí àmì? Alhaji Wasiu Alabi èmi ò kí ń ṣe aráàta mo ti di fámìlì tó yí àwọn aráàta tó bá tẹ̀lé Alhaji Wasiu Alabi tó bá náà ó gbọ́n dókítà wọ́n fẹ́ máa yẹpẹrẹ àwọn èèyàn ti ṣe Paso ò ṣe é rí fi kò ṣe é yájú sí Ọlọ́run ló dá torí nọ́mbà wọ́n onífújì tọ́lọ́run dá ó dá yàtọ̀ sí gbogbo onífújì ògo tó ti ń lòbọ̀ láti jọ tí ò lọlẹ̀ nọ́mbà 1 ni so èmi ò lè ṣe nǹkan tí máa sọ pé torí tí bá sùn tí bá jí bàbá máa ń pa ọkùnrin torí kí ẹ̀mí tó bọ́ lẹ́nu màmá tó bí mi wọ́n sọ kí ní fún mi pé Alhaji Wasiu Alabi kò sí ohun tí mo lè jẹ ní ìgbọ́dọ̀ fílẹ̀ o mo fi ọlọ́ọ̀bà àtàlùkùrá àti gbogbo nǹkan tí máa jẹ́ búra fún yín pé ní ìgbọ́dọ̀ fi Alhaji Wasiu Alabi lẹ̀ torí olóore mi ni wọ́n bàbá olóore mi ni wọ́n o mo máa ń lọ play ju àwọn tó ń gba ṣó lójoojúmọ́ lọ tọ́lọ́ndẹ̀ ń ṣe ìyanu ọlá Paso ni mò ń jẹ so ohun tó máa ń mú mi pé mo fẹ́ dá dúró àfi tí Alhaji Wasiu Alabi náà bá sọ pé ṣàábà ọmọ mi ni ẹ bóyá ìwọ náà dá dúró báyìí mo ò ní kọ́ ọ̀rọ̀ sí wọn lẹ́nu mo ò ní gbẹ̀yìn bẹ́bọ jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tó jẹ Paso lẹ́sẹ̀ wọ́n padà ṣubú ni Ọlọ́run dẹ̀ ní ká ṣubú Amina yàrá. Ọlọ́run ò ní jẹ́ ní ìkábàámọ̀ rí torí pé ohun tó múnú mi dùn ní pé tí n bá sùn tí n bá ti jí gbogbo bí tó ti mọ Alhaji Wasiu Alabi Alhaji Wasiu Alabi tara Ọlọ́run jẹ́ kó mọ̀ mi látara wọn Alhamdulillah. torí ẹ̀ mo ò kábàámọ̀ láyé. lórí ìbéèrè yẹn ṣé inú ábọ̀mù yìí ṣarélè tí Paso ti future ń bẹ̀ àbí ṣé eléyìí tó ń bọ̀ lọ́nà ṣé ká máa expect? ẹ lọ wo my way èmi àti Paso ni mo lè kọ díẹ̀ fún yín ẹ̀wọ̀n kẹ́yìn náà lè yan wa. ó yá nà ẹgbẹ́ wa débẹ̀. èyí náà ni mo ti kọ pé ó tó jọ́ mẹ́ta tí mo ti rí bàbá mi o Àdìgún mo dẹ̀ fẹ́ rí wọn fọ́ọ̀kọ́ tó dùn mí lọ́kàn o jẹ́ ìṣira kí n lè bá wọn nílé kọ́ tó jáde. Alhaji Wasiu Alabi wá dá mi lóhùn pé bàbá mi nìyẹn Paso àrẹ̀mọ ọ̀gá ńlá nìyẹn o Alabi dàdí mi Ajíbọ́lá o mi ò tó jà yín níyàn o àmọ́ bí tí mo bá dé yìí o mo ṣòrí mọ́ ẹbí ní sẹ́rí èyí lọ́lọ́rọ̀ mi lọ́wọ́ dé ó pọ̀ ó ní my way. gbogbo ẹ̀yin tẹ́ wà. sọ ohun tí ẹ láìkì fún yín àmọ́ ìwọ ló ní wá ìwọ ọjà ibi tó bá ń lọ ló máa wò tó yẹ yín àwọn olóyin tó wá wíwọ ọjà látara Paso wọn ò jẹ́ nǹkan kan mọ́ so bí ẹ̀kan bá sọ fún mi pé Paso tí mò ń tẹ̀lé ìgbésẹ̀ kí nìkan ó ṣe ni máa sọ mi ti gbọ́ àmọ́ ẹni yẹn náà ń wá póòsì níbẹ̀ ni. àkọ́kọ́ ni pé irú bẹ́ẹ̀ sọ pé Àlàyé ní kẹ́ dúró l'Abidjan yẹn ṣé tẹ́ bá débẹ̀ yẹn tẹ́ bá sọ pé Àlàyé bẹ́ẹ̀ sọ pé ẹ̀bí happy day ẹ̀ ṣé tẹ́ bá débẹ̀ wá ní ẹgbà nǹkan tèmi mú délé lè ìyẹn ìbéèrè àkọ́kọ́ sà. ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ Àlàyé ti rán yín lọ òde tẹ́ wọ pé mo ti ẹ̀ka lé bí mo pawó gan tẹ́ wá mówó lọ fún wọn ṣé wọ́n gbà àbí wọn gbà. ojú ò ní tí Alhaji Wasiu Alabi níbi tó yẹ èèyàn dáadáa dé tó bá kówó fún wọn pé bàbá ibi tẹ́ rán mi lọ́wọ́ rèé wọ́n mọ̀ ṣòro ẹ̀ wọ́n á tún fowó kówó yẹn ni wọ́n á sọ fún ẹ pé o ò tí tó kó owó yẹn wá fún wọn. So fún yín. ẹ fẹ́ And kọ́ I mi. love this program. Mo ti ń comment láti ó yá àrẹ̀mọ Bẹ́ẹ̀ni, mo ti ń comment. àrẹ̀mọ ẹ bá wa béèrè question lọ́wọ́ wọn. ẹ fẹ́ kọrin Paso fún wa ẹ bá wa kọ àgbò tó tàdí mẹ́yìn. ẹ ṣe gan ni. Ìyẹn ga ṣèbó lọ má gbára wá ni. Tó mọ̀ tọ́mọ kan sì wò lè kọ́ tẹ̀lé wọn. Ibo nìyẹn ẹ ga mọ̀ lọ. nìyẹn ẹ mọ̀ nìyẹn àgbo tí yín ti tàdí mẹ́yìn kò má gbára wá ó mórí bọlé ni.
mo like program yìí o mo like program yìí mo ti wá ẹ comment ṣe section ti pẹ́ tí mo ti ń comment like ẹ̀ ẹ alright ẹni ó yá ẹ jẹ́ kára la sàlátù. àkọ́bí dáná tí mo lówó mi súlẹ̀ àtàkùn ní mi wà ìdí èèyàn takárí mi yọ̀ bí àgbà ẹ ti gbé báàgì ẹ ti gbé báàgì ẹ ti gbé ẹdúró báàgì. ẹyà ẹ kára ti la sàlátù àkọ́bí sùdánà tí mo lówó mi súlẹ̀ èdùbọ́ mi wà ìdí àtàkárí mi yọ̀ mí àgbà àwọn làwùtàlà bí olórí. ẹ gbà sàlẹ̀ yẹn àmọ́ òkè yẹn rọ̀ ẹ gbà sàlẹ̀ yẹn. ẹ bá wọn fún wọn ní mi ẹ fún wọn second chance ẹ fún wọn ní mi. ṣé pàṣẹ ọjọ́ ẹ̀kọ́ alábí ọjọ́ ẹ̀ náà ni o. Paso Las Vegas, Paso Àríyá, Paso Chicago, lórí òkè Mushin. Tèmi ò gbé ládùúgbò mi níbi tabadé. Ìyẹn ní ọjọ́ ìní ọpẹ́ ní fọ́lọ́run. ọ̀rẹ́ pàṣẹ onígà. Bí òjijì ẹni tí ó ṣe sá fún. Alọ́rọ̀ alábísí dà. Bí òjijì ẹni tí ó ṣe sá fún. Lójoojúmọ́ làwọn gay fans àwọn tèmi pọ̀ púpọ̀ gan ni. Lójoojúmọ́ làwọn gay fans. oògùn mo mọ̀ pé máa mọ̀ yẹn. àyálò owó tó ná ó dájú èmi mọ̀. Yìnbọn àyálò owó tó ná ó dájú èmi mọ̀. ẹ kọ́ síwájú bóyá mo lè mọ̀. ibi tó ti bẹ̀rẹ̀ lọ́nìí yẹn. àyálò owó tó ná ó dájú èmi mọ̀. Mi ò mọ̀ yẹn. ó dà gbẹ̀yìn lẹ mọ̀ àwọn ò mọ̀. ṣé ń kọ́ fún yín ká lè máa mọ̀ ọ́. Ó yẹ kọ́. torí ìjọ mi gbogbo ilé ṣe ń kọ́ fún wọn kọ́ lè mọ̀ ọ́. ẹ̀kọ́ fún wọn. àyálò owó tó ná ó dájú èmi mọ̀. àgbàwọ̀ ṣòkòtò ni ò yọ ọmọ ènìyàn ṣòkòtò àgbàwọ̀ yóò bá fún wọn lẹ́sẹ̀ aṣọ wọn dẹ́dẹ́dẹ́ ohun tó jẹ́ tẹ́nì rẹ́gí ló ń bára mu torí pé yẹn gọgọrọ rẹ títí yẹn ló ní bá fún adájọ́ máyẹ ẹ̀jí bọ́lá asọ̀rọ̀ mátàsí sáwé ṣe irú wọn bá sọnù. àmọ́ òkè yẹn rọ̀ fẹ́ gbà sọlẹ̀ yẹn. ẹ bá wọn fún wọn ní mi ẹ fún wọn second chance ẹ fún wọn ní mi. ṣé pàṣẹ ọjọ́ ẹ̀kọ́ alábí ọjọ́ ẹ̀ náà ni o. Paso Las Vegas, Paso Àríyá, Paso Chicago, lórí òkè Mushin. Tèmi ò gbé ládùúgbò mi níbi tabadé. Ìyẹn ní ọjọ́ ìní ọpẹ́ ní fọ́lọ́run. ọ̀rẹ́ pàṣẹ onígà. Bí òjijì ẹni tí ó ṣe sá fún. Alọ́rọ̀ alábísí dà. Bí òjijì ẹni tí ó ṣe sá fún. Lójoojúmọ́ làwọn gay fans àwọn tèmi pọ̀ púpọ̀ gan ni. Lójoojúmọ́ làwọn gay fans. oògùn mo mọ̀ pé máa mọ̀ yẹn. àyálò owó tó ná ó dájú èmi mọ̀. Yìnbọn àyálò owó tó ná ó dájú èmi mọ̀. ẹ kọ́ síwájú bóyá mo lè mọ̀. ibi tó ti bẹ̀rẹ̀ lọ́nìí yẹn. àyálò owó tó ná ó dájú èmi mọ̀. Mi ò mọ̀ yẹn. ó dà gbẹ̀yìn lẹ mọ̀ àwọn ò mọ̀. ṣé ń kọ́ fún yín ká lè máa mọ̀ ọ́. Àrẹ̀mọ gbogbo ilé ẹ ṣe o. kẹ́ tó lọ èèyàn tí ẹ béèrè question lọ́wọ́ ẹ̀ ń sìn kí lẹ ṣe rate ẹ̀ ṣé ó gbà á àbí ṣó gbìyànjú àbí. mo fẹ́ bẹ gbogbo ilé pé kó má dàbí pé àwa àṣẹ nǹkan kan ẹ bá mi kàn fún wọn lẹ́kùn wọn try wọ́n ṣe òpin ìyànkan ṣo ni wọ́n. ó yá wọn ní ẹ drop account number yín Àrẹ̀mọ ti. Ok o èmi làárẹ̀ mọ́ ọ̀gá láyẹ̀mọ́ ní tó sọ wípé ó bọ̀ pẹ̀lú ọ̀yẹ̀ wọlé wọn bá tí ó gbé lọ́la. aláfàdìgún mo rẹ́ni tẹ̀lé ní tèmi ẹbí alálùbáríkà lẹ́bí ọ̀gálá. gbogbo ilé ó pọ̀ o. ó yá náà. ẹ ṣé o.